ká tún máa dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba àdániwáyé tó tún ṣe bẹ́ẹ̀ ń pa wá mọ́ ní gbogbo ìgbà kúrò lọ́wọ́ ewu gbogbo tó wù tó ń ṣẹlẹ̀ ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé Èdùmàrè dákun máa gbọ́pẹ́ wa wọ́n tún fẹ́ lè kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV2 tájọ́ ń darapọ̀ mẹ́tò ní gbogbo ìgbà àti gbogbo àsìkò nípa kú bí ojú ọjọ́ ṣe rí ọdẹ ọdún bí ire ayọ̀ lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan wa láṣẹ lọ́wọ́ Elédùmarè láàyè gbogbo níbi gbogbo àti ní gbogbo ìgbà ìròyìn fún ti àsìkò yìí náà ni mo mọ̀ ṣe bẹ́ẹ̀ tí mo tún ṣàkójọpọ̀ rẹ̀ wá sí ojúmọ́ máwòrán àtẹ́tìgbọ́ ẹ̀yin tẹ́ jẹ́ olólùfẹ́ wa ẹbẹ̀ tí mọ̀ pé ó kọ́ mi kò yí padà nígbà kankan àyànfẹ́ Elédùmarè òun lèmi jẹ́ ẹja wo kókó tí ń bẹ níròyìn ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. ṣe rí oúnjẹ àlùsì tí Ṣèyí Tinubu ń pín kiri gbogbo ilẹ̀ Haúsá yìí ìdójútì ńlá ló jẹ́ fún wa o gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ló sọ èyí di mímọ̀. Àwọn ẹgbẹ́ Àtíkù Abubakar àti àwọn alátìlẹ́yìn Peter Obi wọ́n bá ti fèsì padà sí ọ̀rọ̀ tí Bọ̀dé George àti Shekarau náà sọ lórí àtakò tán ṣe nípa àjọṣepọ̀ Àtíkù àti Peter Obi tó fi mọ́ El-Rufai láti yọ Tinubu kúrò lọ́dún 2027. Àṣírí ọlọ́pàá kan rèé tó tú nínú CCTV lásìkò tó ń jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ilé ìtajà kan l'Ondo lásìkò rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ ọ̀hún. Ọlọ́pàá kan tí ìgbàgbọ́ wà pé ó ní ọdẹ orí òun ló mà ṣe bẹ́ẹ̀ sínú ìbábolẹ̀ ní station tó sì ṣe bẹ́ẹ̀ ṣekú pa ènìyàn tó tún ṣe bẹ́ẹ̀ ṣe yànnà méjì mìíràn léṣe yamayama. Nítorí pé ìyàwó ọlọ́kadà yìí ó kọ̀ ọ́ sílẹ̀ tọmọtọmọ lọ́wọ́ tó gbé lọ ó tún ṣe bẹ́ẹ̀ kọ́ ọmọ rẹ̀ lọ o ní arákùnrin náà ló bá ṣe bẹ́ẹ̀ gbóògùn jẹ ló sì gbọ̀nà ọ̀run lọ ó dágbére fáyé. Ondo ti yá mi báyìí ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ní ọwọ́ àwọn ti tẹ àwọn ajínigbé tí kò dín ní 32 ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ ọ̀hún lẹ́tà sọ pé wọ́n jẹ́ ajínigbé. Nínú ìròyìn tó fara pẹ́ eléyìí tí mo mú wáyé Fúlàní kan lọ́wọ́ ti bàbá yìí ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú ìbọn lọ́wọ́ rẹ̀ lẹ́yìn tí wọ́n sọ dímọ̀ pé ó jí màálùú ó jí kó lọ ní ìpínlẹ̀ ọ̀hún. Ìròyìn náà rèé ní ẹ̀kúnrẹ́rẹ́ báyìí. Ṣẹ́rọ oúnjẹ àlùsì tí Ṣèyí Tinubu ń pín kiri gbogbo ilẹ̀ Haúsá yìí ìdójútì ńlá ló jẹ́ fún wa o gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa ló sọ èyí di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Jigawa Sule Lamido ló mà ti kọrojú sí ìgbésẹ̀ Ṣèyí Tinubu tí ń ṣe ọmọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí ó ṣe ń ṣe bẹ́ẹ̀ ní ìrẹsì ṣíṣe fáwọn olùgbé ilẹ̀ Haúsá ní ìpínlẹ̀ Sokoto àti ìpínlẹ̀ míì ẹ rántí wípé Ṣèyí Tinubu olóòlùn bẹ̀rẹ̀ ìpín oúnjẹ fáwọn ènìyàn ní ilẹ̀ àríwá tí ń ṣe ilẹ̀ Haúsá ọ̀hún látìgbà tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí lẹ́ni tí wọ́n sọ dúnmọ̀ wípé ó ń pín ìrẹsì tútù ìrẹsì sísè fún àwọn ènìyàn nígbà tí ọ̀rọ̀ náà sì ti wá dé tí igbó àwọn tó ń jẹ́ èèkàn ní ilẹ̀ Haúsá ọ̀hún níṣẹ́ náà ti ń korojú tó sì ń faraya wípé ọ̀nà àlùmọ̀kọ́rọ̀ yìí ó ní Ṣèyí Tinubu ń gbà pẹ̀lú bí ìyẹn ṣe ń múlòdè yìí àti bí nǹkan ò ṣe fararọ lásìkò ìṣèjọba bàbá rẹ̀ tí ń ṣe Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló wá ń gbàgbọ́ wípé kó máa pín oúnjẹ ṣíṣe fáwọn ènìyàn ó ní ìwà ìdójútì àti ìrìnnìfíngbà ó ní ìwà tí Ṣèyí Tinubu èyí tó wù yìí ó sọ dúnmọ̀ wípé ní ilẹ̀ àríwá mọ̀ ni níbi tá a ti ṣe bẹ́ẹ̀ ní àwọn aṣáájú rere akọni tòótọ́ tí wọ́n ti jà fitafita fún òmìnira orílẹ̀-èdè Nàìjíríà níbi tá a ti rí Aminu Kano ó tún dárúkọ Sardauna Ahmed Bello Tafawa Balewa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníṣẹ́ àwọn wá làwọn di ẹni tí wọ́n ń pín ìrẹsì fún látàrí ebi ọ̀pàgbà fọwọ́mẹ́kẹ́ tó ń bá wọn fínra ní ilẹ̀ Haúsá ọ̀hún ó wá gba àwọn ènìyàn wọn ó gbà wọ́n níyànjú wípé ẹ mọ̀mọ̀ já torí ebi káwá lọ rèé jẹun nílé ọ̀tá ẹni ó ní gbogbo ọ̀nà tí wọ́n gbà yìí láti lè jẹ́ kí ìfẹ́ bàbá rẹ̀ Bọ́lá Ahmed Tinubu kó wà lọ́kàn yín olùgbé ilẹ̀ Haúsá yìí kẹ́sì lè dìbò fún lọ́dún 2027 ni ó ní ọ̀rọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ o ẹja pé àró àti ọ̀dọ̀fin inú wa torí Ṣèyí Tinubu ó ti sọ ilẹ̀ Haúsá ọ̀hún di akúrẹ̀tẹ̀ àwọn àrèbípa tẹ́ ẹ bá gbàgbé
Ṣèyí Tinubu làwọn ènìyàn náà ti ń kóró ojú sí pẹ̀lú ìgbésẹ̀ tó gbé nípa bó ṣe ń rìn káàkiri ilẹ̀ Haúsá ọ̀hún láti pín oúnjẹ fáwọn ènìyàn agbègbè bẹ̀ nílẹ̀ tí wọ́n sì ti kóró ojú sí pé ìgbésẹ̀ rẹ̀ ó ní kò mọ́yán lórí tó. Shi mai mulki yanzu kun san shi ba. Na sha faɗa cewa Tinubu da mugunta da baƙin ciki da ƙyashi da sanin zuciya zai kan su duk abin da ya zama da ka iya shi a kan sanin zuciya ya bi ka a kan mugunta ya bi ka mugunta a kan kwaɗayi ya biya kwaɗayi a kan gida zai gani saboda haka ba da zai kawai ne gaskiya ɗaya duk da kan taro mutane shi na yi. Àwọn ẹgbẹ́ Àtíkù Abubakar àti Peter Obi náà ti fèsì ọ̀rọ̀ padà sí Bode George àti Shekarau lórí àtakò tán ṣe nípa àjọṣepọ̀ Àtíkù, Peter Obi àti El-Rufai láti yọwọ́ kílàńkó Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nínú ètò ìdìbò tọdún 2027 báyìí. Ẹni tó jẹ́ igbákejì alága fẹ́gbẹ́ òṣèlú PDP tẹ́lẹ̀ Bode George ló ti fi ẹnu àtẹ́ tó ti fi ba ọ̀rọ̀ èyí tí Àtíkù Abubakar tó sọ nípa pé àjọṣepọ̀ tó dánmọ́rán àti ìfọwọ́sowọ́pọ̀ ó ti wà láàrin òun Alhaji Àtíkù Abubakar lẹ́ni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó sì ti fi ìgbà kan jẹ́ igbákejì ààrẹ ní orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ àti àjọṣepọ̀ òun àti Peter Obi tó náà jẹ́ olùdíje nínú ẹgbẹ́ òṣèlú Labour Party tọdún 2023 bákan náà tó tún fi mọ́ El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tó ẹ̀sẹ̀ darapọ̀ ẹgbẹ́ òṣèlú SDP báyìí nígbà tí Bode George tó júwe àwọn ènìyàn náà àtẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano Ibrahim Shekarau òun àti Bode George nájọ júwe ìgbésẹ̀ Àtíkù Abubakar, Peter Obi àti El-Rufai lẹ́yìn tí wọ́n ṣàdúmọ̀ wípé níṣe náà ń ṣe ní tìtorí tara wọn àti ìfẹ́nú ara wọn. Wọ́n ṣàdúmọ̀ wípé àkójọpọ̀ ẹgbẹ́ òṣèlú alátakò ọ̀tọ̀ọ̀tọ̀ níbẹ̀ tí wọn ò nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀ tí wọ́n ní àwọn fẹ́ ṣe bẹ́ẹ̀ foríkorí láti yọ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kúrò nínú ètò ìdìbò tọdún 2027 oníta ni kò mọ̀ wípé níṣe ni wọ́n jà sí àpò ara wọn tí kì í sì ṣe ti àwọn orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí agbẹnusọ fún Alhaji Àtíkù Abubakar èyàn Paul Ibe tó fi ìròyìn náà tó fi léde láti fèsì padà sí ọ̀rọ̀ tí Bode George èyí tó sọ yìí. Ó sọ bímọ wípé Bode George tẹ́rí òun kò tiẹ̀ mọ̀ kankan nípa bó ṣe ń lọ nínú àjọṣepọ̀ Àtíkù, Peter Obi àti El-Rufai. Ó ló kàn jáde ni ó sì ń sọ̀rọ̀ ó ní bẹ́ẹ̀ ni kò sì mọ ibi tí ìtẹ̀síwájú tó gbé dúró báyìí àti ìgbéga tó ti bá àjọṣepọ̀ tí àwọn ti jọ kéde báyìí pé àwọn fẹ́ ṣe. Ó ní níṣe làwọn náà ń ṣiṣẹ́ ọ̀hún lábẹ́nu tó sì ti ń so èso rere lábẹ́nu báyìí. Ó ní oríire rẹ̀ ó ní yóò jẹ́ ariwo fáwọn ènìyàn. Oníṣẹ́ ìwádìí ti Bode George níṣẹ́ ni bàbá náà kò mọ̀ kankan nípa ìkójọpọ̀ ọ̀hún àti ìfọwọ́sowọ́pọ̀ náà. Ó ní tó sì fà á tó fi ń sọnù. Ó ní téèyàn bá sì ti wá nímọ̀ nípa rẹ̀ ebe yóò sì sẹ́nu yàn ní déédéé síbi tí ó sẹ́nu ní mẹ́nu tí ó sì sẹ́nu rẹ̀ fẹ́ mú tí ó sì dákẹ́ lórí ọ̀rọ̀ tí ń sọ nípa àtakò tí ń ṣe fún àjọṣepọ̀ Àtíkù, Peter Obi àti El-Rufai. Kò tún wá tán síbẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún Peter Obi náà Yunusa Tanko ó náà má fèsì padà. Ó ní àjọṣepọ̀ táwọn ń ṣe yìí àwọn ti rò sọ́tún rò sósì àwọn sì rí pé ọ̀nà kan gbòógì tí yóò mú àwọn jà fitafita dára àwọn kúrò lọ́wọ́ ìṣèjọba amúnisìn lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń sojú wọn. Ó ní ìkójọpọ̀ àti àjọṣepọ̀ èyí tí àwọn ti ń kóná rẹ̀ báyìí wọ́n sì ní ẹ lọ fọkàn yín balẹ̀ oúnjẹ náà yóò jiná láìpẹ́ tí gbogbo àwọn ọmọlẹ́dẹ̀ Nàìjíríà tájọ jẹ́ ní wìtìwìtì. Àṣírí ọlọ́pàá kan rèé tó tú nínú CCTV lásìkò tó ń jẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní ilé ìtajà kan nípínlẹ̀ Ondo lásìkò tí rògbòdìyàn tó ń lọ lọ́wọ́ nípínlẹ̀ ọ̀hún. Ọlọ́pàá kan tó wá láti ẹ̀ka Special Weapons and Tactics ìyún SWAT ní ìpínlẹ̀ Ondo ìtasọdúnmọ̀ pé ní Odògùn ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ òní ó ti wá ní ìpínlẹ̀ Ondo ọ̀hún. Gẹ́gẹ́ bí fídíò náà bó ṣe tú àṣírí rẹ̀ lójú CCTV níṣe ni wọ́n sọdúnmọ̀ pé ní ọjọ́ 22 oṣù kẹta ọdún tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ pẹ̀lú àlàyé tẹ́ni tó nílé
ìtajà ọ̀hún tó jẹ́ gẹrungẹrun tá a mọ̀ sí bábà èyún Ṣèkìtì Adébọ̀wálé ètò ṣe fáwọn oníròyìn ó sọ nímọ̀ wípé níṣe ni kò síná ní inú ìlú ọ̀hún èyí tó ń sì ra sólà èyí tí owó rẹ̀ tó 6 million naira tó ń gbé kalẹ̀ sí ilé ìtajà bábà náà níbi táwọn ọ̀gọ̀rọ̀ ènìyàn láti wá máa ṣáàjì fóònù àti power bank wọn lásìkò tí wọ́n bá nílò iná lórí fóònù ọ̀hún ó lásìkò náà táwọn ènìyàn ń ṣáàjì nínú ilé ìtajà náà ó ní ọlọ́pàá náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tán ya wọ inú ilé ìtajà ọ̀hún láti jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn gẹ́gẹ́ bí CCTV kámẹ́rà táwọn ṣàfihàn rẹ̀ bó ṣe tú àṣírí wọn ó ṣe ní àlàyé wípé ìjà kan ṣẹlẹ̀ ní agbègbè náà ní ìjọba ìbílẹ̀ ọ̀sẹ̀ yìí tí ń ṣe ìpínlẹ̀ Ondo láàrin orí adé tó wà ń bẹ̀ àti ẹni tí wọ́n pè ní captain fún navy Jídé Falade nínú àlàyé tí wọ́n ṣe wọ́n sọ díẹ̀ wípé orí adé ọ̀hún ló fi ẹ̀sùn kan Jídé Falade wípé ó ṣe iṣẹ́ ìdigunjalè bẹ́ẹ̀ ló tún já àwọn ènìyàn gbé ní ìpínlẹ̀ ọ̀hún nínú èyí tí wọ́n ti fi páńpẹ́ òfin gbé Jídé Falade náà tí wọ́n sì sọ nígbà wípé wọ́n gbé lọ sí ilé ẹjọ́ níbi tí ilé ẹjọ́ ti pàṣẹ pé kí wọ́n lọ rèé fi sí ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó tẹ̀síwájú ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n inú oṣù tá a lò lọ́wọ́ yìí èyí ló sì bí àwọn olólùfẹ́ Jídé Falade náà tó bí wọn nínú tí wọ́n fi ṣe ìwọ́de láti béèrè fún ìtúsílẹ̀ Jídé Falade ọ̀hún ṣùgbọ́n tá a ṣe ní àlàyé pé kàkà tí ìwọ́de náà yóò fi lọ ní ìrọwọ́ àti ìrọsẹ̀ níṣẹ́ náà ní àwọn agbófinró wọ́n bẹ̀rẹ̀ sí ní yin ìbọn tajútajú máwọn olùṣèwọ́de ọ̀hún èyí tó mú kí inú bí àwọn tó ń ṣèwọ́de náà táwọn náà bẹ̀rẹ̀ sí ní sọ òkò ní kíkankíkan sí àwọn agbófinró ọ̀hún lọ́rọ̀ bá di rántó ló bá di bóòlọ oyàmẹ náà fi wá ní àwọn agbófinró ọ̀hún wọ́n fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí náà lásìkò tí wàhálà ọ̀hún ṣẹlẹ̀ wọ́n fi jáwọ́ inú ilé ìtajà ọ̀hún tó sì ń jẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kan jí kó lọ báyìí wáyé o a ṣe àfihàn fídíò ọ̀hún tẹ́yìn náà fi ojú ara yín rí àṣírí ọlọ́pàá tó ń ṣe bẹ́ẹ̀ tó ń kó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ènìyàn pẹ̀lú bó ṣe wà nínú aṣọ òfin tó jẹ́ ti àwọn agbófinró náà. Káàbọ̀ padà. Ọlọ́pàá kan tí ìgbàgbọ́ wà pé ó jẹ́ ọlọ́dẹ orí wọn ló ṣínà ìbọn bolẹ̀ ní station sáwọn ènìyàn ó ṣekú pé ènìyàn kan àwọn méjì míì wọ́n fi ara pa yàmàyàmà. Agbófinró tí wọ́n pe orúkọ rẹ̀ ní Inspector Effiong Baze ó ní ó wà ní ẹ̀ka ti Divisional Police Headquarters Atapa ní Calabar tí ń ṣe ìpínlẹ̀ Cross River gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlẹ́ yìí lánàá tí ń ṣe ọjọ́ 23 inú oṣù tá a wà yìí ó ní ìṣẹ̀lẹ̀ láabi náà ó ní ó wáyé látẹ̀rẹ̀ tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Cross River ètò ṣe ní àlàyé pé lẹ́yìn tí agbófinró ọ̀hún tó ti ibi iṣẹ́ alẹ́ tó lọ rèé ṣe ní ilé ìfowópamọ́ tó pè ní Econdo Microfinance Bank ní ó bá dé ní ọjọ́ kejì tí ń ṣe òwúrọ̀ ọjọ́ àìkú ó sì wá sí station náà níbi táwọn akẹgbẹ́ rẹ̀ tó kù tí wọ́n ti ń bẹ̀rẹ̀ pé kó fi ìbọn AK-47 rẹ̀ kó kó kalẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe láti rẹ́gísítà ẹ̀ padà pé àwọn ti gba ìbọn náà wọlé wọn ní àsìkò náà tó ní àwé tán pè ní Effiong Baze tó jẹ́ agbófinró yìí ló bá bẹ̀rẹ̀ sí ní ṣe katakata náà ní níṣe ni ó ń pàṣẹ tí kì í ṣe ohun tó tọ́ àti ètò yẹ nílẹ̀ tó sì sọdúnmọ̀ wípé ó ti géètì ẹnu ọ̀nà àbáwọlé sí station ọ̀hún tó ní ẹnikẹ́ni ò gbọ́dọ̀ wọlé ẹnikẹ́ni ò sì gbọ́dọ̀ jáde lásìkò táwọn ọlọ́pàá tó kù tí wọ́n gbìyànjú láti mọ tí ń ṣẹlẹ̀ gan ní pàtó níṣẹ́ náà sọdúnmọ̀ wípé ó ṣínà ìbọn bolẹ̀ tó sì ṣe ikú pa ọlọ́pàá lóbìnrin lọ́pọ̀ orúkọ rẹ̀ ní Ijeoma Wilson Obot àti Charles Mpangi ẹni tí wọ́n ṣe ní àlàyé pé òun wà lẹ́sẹ̀ kan yé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn tó sì ti fi mọ́ ẹnìkan tí ń kọjá lọ ní agbègbè náà ètí wọ́n ní wọn ò mọ orúkọ rẹ̀ lásìkò tá a fi ń kó ìròyìn yìí jọ nínú àlàyé tí wọ́n ṣe wọ́n ní ṣe ló dàbẹ̀ pé agbófinró ọ̀hún
Eviong ó ti ní àìsàn ọdẹ orí àmọ́ ṣá o wọ́n ti mú báyìí láti ti fi sí akóló àwọn agbófinró níbi tá ti sọ bí wọ́n wípé àwọn yóò tún máa ṣe ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ lórí tó lè ṣe okùnfà ìṣẹ̀lẹ̀ náà tó fi dẹ́mi ọlọ́pàá kan légbodò táwọn méjì mí sì ń bẹ lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run nílé ìwòsàn. Nítorí pé ìyàwó kọ ọlọ́kadà yìí sílẹ̀ ó tún kó àwọn ọmọ rẹ̀ lọ lárákùnrin ọ̀hún bá ṣe bẹ́ẹ̀ gbóògùn jẹ ó bá dágbére fún ilé ayé yìí ìpínlẹ̀ Delta ló ti ṣẹlẹ̀. Ọlọ́kadà tán pé orúkọ rẹ̀ ní Papa Ejime ẹni tí wọ́n sọ nímọ̀ wípé níṣe ló yan iṣẹ́ ọ̀kadà ṣíṣe lọ́kùnkúndùn òun ló ṣe bẹ́ẹ̀ gba èkuru jẹ lọ́wọ́ ẹbọra lọ́jọ́ àìkú ọjọ́ 23 lágbègbè tó pè ní Ogara ìjọba ìbílẹ̀ ìwọ̀ oòrùn Ethiopi ní ìpínlẹ̀ Delta nínú àlàyé tí wọ́n ṣe láwọn olùgbé agbègbè pẹ̀lú olóògbé náà wọ́n sọ nímọ̀ wípé ṣẹ̀rọ ọlọ́kadà tá a pè ní Papa Ejime yìí níṣe ló ti jingiri nínú tẹ́tẹ́ títa ní gbogbo ìgbà níṣe ni ó ta bàbá àjẹ̀bú tí ó tún ta bẹ́ẹ̀tì nàìjà gbogbo tẹ́tẹ́ orí ayé yìí ọwọ́ rẹ̀ ló kún sí wọn ni tó bá ti wá di wípé ó ta tẹ́tẹ́ ọ̀hún tó wá lulẹ̀ tí kò rí owó jẹ níṣe ni wọ́n fi ìkanra rẹ̀ tó fi mọ́ ìyàwó rẹ̀ ní inú ilé wọn ni kò ṣẹ̀ṣẹ̀ máa lu ìyàwó náà lálùdákú lálùbami òkú láìpẹ́ náà sọdún náà wípé ó lu ìyàwó ọ̀hún lẹ́ni tó fún ní ẹ̀kẹ̀ṣẹ́ lẹ́nu téyìn rẹ̀ sì yọ bọ́ sílẹ̀ kó tó di wípé ó gba ìtọ́jú ní ilé ìwòsàn wọn sọdún náà pé gbogbo eléyìí òun náà làwọn rò pé ìyàwó òun rò lọ sọ́tún àti rò lọ sósì ó fi palẹ̀ ẹrù rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ mọ́ kúrò ní àkàtà arákùnrin ọ̀hún nígbà tí wọ́n tún tẹ̀síwájú nínú àlàyé wọn ní àgbà onítẹ́tẹ́ yìí kì í fi owó kankan sílẹ̀ níṣẹ́ ló jẹ́ pé ìyàwó onímọ̀ ń ṣe bẹ́ẹ̀ mójútó ilé àti ìtẹnu àti tàwọn ọmọ rẹ̀ tí yóò jẹ lásìkò ọ̀hún láti ìgbà tó ti wá kó kúrò nílé yìí wọn ní ọlọ́kadà náà Papa Ejime ó ti ń gbìyànjú láti pẹ̀tù sí àwọ̀ náà kí ìyàwó rẹ̀ kó lè padà sí ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ṣùgbọ́n ní gbogbo akitiyan rẹ̀ ibi kọ̀ báyìí òun náà olófìlélẹ̀ tíyàwó náà tó kọjú ọgbọ́n yìí tí ó padà wá sí ọ̀dọ̀ rẹ̀ mọ́ wọn ni àwọn lérò pé tó rò lọ́tún tó tún rò lọ́sọ́sì rèé tó fi ṣe bẹ́ẹ̀ mú oògùn olóró tí a mọ̀ sí májèlé tó ṣe bẹ́ẹ̀ tó gbé jẹ tó sì gbé lura ètò mú dágbére fún ilé ayé yìí. Ondo ti yá mi báyìí ẹjẹ́ àjọ máa lọ. Ikọ̀ Àmọ̀tẹ́kùn ní ìpínlẹ̀ Ondo ní ọwọ́ ti bá àwọn afurasí ajínigbé tí kò dín ní 32 ní kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo ọ̀hún. Pẹ̀lú bí ìròyìn ṣe ń rìnrìn láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn nípa ìkọlùkọgbá tí ń wáyé ní ìpínlẹ̀ Ondo ní pàtàkì jùlọ láwọn ààyè tó pè ní Aba Òyìnbó ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ tó tún fi mọ́ àwọn ààyè tí wọ́n tún pe orúkọ wọn ní Adémẹ́kùn, Aba Sunday, Aba Paito àti Aba Alájìdó níbi tí wọ́n ti ṣe ní àlàyé pé ènìyàn 14 òun ló jáde láyé lọ́sẹ̀ tá a tún lò tán yìí lábà Òyìnbó wọn ni wọ́n sọ ọdún mọ̀ pé wọ́n ṣekú pa àgbẹ̀ 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ètò mú kí inú bí àwọn olùgbé agbègbè náà tí wọ́n fi ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn lọ sí iléeṣẹ́ gómìnà ní ìpínlẹ̀ Ondo ọ̀hún níbi tó sì ti pẹ̀tù sí wọn pé àwọn yóò bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti fi páńpẹ́ òfin mú àwọn oníṣẹ́ láabi ọ̀hún báyìí ẹni tó jẹ́ ọ̀gá àgbà ikọ̀ Àmọ̀tẹ́kùn l'Ondo Akọgun Adétúnjì Adélẹ́yẹ ó mà ṣe ní àlàyé níbi tó ti fi ìdí ìròyìn náà múlẹ̀ wípé ọwọ́ ti bà àwọn oníṣẹ́ láabi èyí tí òǹkà wọn jẹ́ 62 ó ní láàrin àwọn ènìyàn náà níṣe ni àkọsílẹ̀ wà pé àwọn 32 ó ní wọ́n jẹ́ afurasí ajínigbé tí wọ́n ń ṣọṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Ondo ọ̀hún. Akọgun Adétúnjì Adélẹ́yẹ ó ní gómìnà ìpínlẹ̀ Ondo ìyún arákùnrin Lucky Ayédàtiwa ló ti ṣe ní àlàyé tẹ́lẹ̀ wípé àwọn gbọ́dọ̀ ní ikọ̀ àjọṣepọ̀ kan lọ́pẹ̀ ní Joint Task Force níbi tí wọ́n ti jọ máa kọ́mọlùbọ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ní ìpínlẹ̀ Ondo ó ní àbájáde àti àyọrísí ikọ̀ àjọṣepọ̀ náà ó ló mú kí àwọn ṣe àṣeyọrí bí wọ́n ṣe fi páńpẹ́ òfin mú àwọn 32 tó jẹ́ afurasí àtàwọn ọ̀daràn míì tí wọ́n kó papọ̀ nígbà tó ń ṣe náà pé ìjọba ìbílẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ nípínlẹ̀ Ondo ó ní wọ́n ti fi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn 4 ọ̀hún ó dárúkọ gúúsù Àkúrẹ́ tí ń ṣe ìjọba ìbílẹ̀ bẹ́ẹ̀ ìjọba ìbílẹ̀ Àríwá Àkúrẹ́ ìjọba ìbílẹ̀ Ọ̀sẹ́ àti ìjọba
ìbílẹ̀ Àkókó North East ní ìpínlẹ̀ Ondo. Ibẹ̀ lọ́wọ́ títẹ̀ àwọn ènìyàn 22 náà. Akọgun tẹ̀síwájú pé àwọn kò mà sí ìsinmi, bẹ́ẹ̀ làwọn kò dákẹ́ láti máa tẹ̀síwájú fífi páńpẹ́ òfin gbé àwọn ènìyàn náà. A ṣe àfihàn fídíò bí wọ́n ṣe bẹ́ẹ̀ kó àwọn ènìyàn tí wọ́n jẹ́ ajínigbé ní ìpínlẹ̀ ọ̀hún. Part of these 32 people being paraded as suspected kidnappers are people arrested around Akure North, Akure South, Ose, and Akoko local government in the last 1 week. They were smoothed out of the forests. All of them were smoothed out of the forest reserve areas of the state. Ẹ káàbọ̀ padà. Nínú ìròyìn tó farapẹ́ èyí tí mo ti mú wá ṣáájú yìí, ó ní tí Fúlàní tọ́wọ́ bà ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú ìbọn lọ́wọ́ rẹ̀ àti àwọn màálùú èyí tí wọ́n sọ nígbà pé ó jí kó. Operation Safe Haven tó jẹ́ ti ọmọ ogun ilẹ̀ yìí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ sọ́sẹ́ ní agbègbè tó pè ní Youth Center Zabonlayi ìjọba ìbílẹ̀ Mangu ní ìpínlẹ̀ Plateau pẹ̀lú wọn ṣe ní àlàyé pé àwọn ṣe ìkọlù síbi tí àwọn Fúlàní darandaran ajínigbé tí wọ́n fi ṣe ibùbá nílẹ̀ tó ṣe ní àlàyé pé wọ́n rí àwọn ènìyàn níbẹ̀ ṣùgbọ́n ní kété táwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí tán débi táwọn ènìyàn náà wà tán jẹ́ ajínigbé afurasí náà ní ìṣe náà jọ sínú ìbọn bolẹ̀ tó sì sọ bẹ́ẹ̀ pé àwọn oníṣẹ́ lábẹ́ ọ̀hún wọ́n bá ẹsẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n júbẹ̀ ìhòòrò wọ́n sá lọ ní ìṣe náà fi páńpẹ́ òfin mú arákùnrin kan tán pé orúkọ rẹ̀ tiẹ̀ ní Nashaki Wilson ẹni ọdún 29 ìtàn ni ó wá láti abúlé tó pè ní Dwanko ìjọba ìbílẹ̀ Mangu. Wọ́n sọ di mímọ̀ pé ìbọn AK-47 òun ni wọ́n bá ní ọwọ́ rẹ̀ àti màálùú tó jí kó ní àgọ́ Alhaji Yakubu Musa èyí tí òǹkà rẹ̀ tó jẹ́ 30. Wọ́n ní wọ́n ti gba ìbọn àtòun àtìbọn rẹ̀ wọ́n ti di wọ̀ ní akolo àwọn ikọ̀ ọmọ ogun lẹ̀ yìí nígbà tó sì ní màálùú 30 náà ó ní wọ́n ṣe ìwádìí fínífíní láti rí dájú pé Alhaji Yakubu Musa òun ló ní màálùú ọ̀hún wọ́n sì ti kó padà fún un báyìí. Inú kópọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge màdémàgẹ́ fìlà kọ́mọ̀sẹ̀ kọjá ìpín ìpéjú. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yá kí ẹni wípé ẹṣẹ́ ọlọ́kẹ̀ṣẹ́ ẹni tẹ́ bá mi jẹ́ ẹkú àìbínú ẹ̀sìnkú gbogbo ìgbà Elédùmarè yóò máa wà pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa. Ó dàbọ̀ fún ti àsìkò yìí á tún padà mọ̀ ríra.